ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ bá wọ̀ bẹ́ ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ bá wọ̀ bẹ́ ilé ìwé ṣóun lóbìnrin ẹ lọ ó lọ́wọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá nǹkan kan ń bani lórúkọ jẹ́ ìwà jàgídíjàgan ìwà ló máa bá níbẹ̀ ọ̀rẹ́ ronú rẹ̀ o kásìkò tó lọ mú ń sọ jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o. ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ ìwé la ní kọ́kọ́ ó lọ́ka o mo dá ó níbi tó máa tiẹ̀ dé ó délé ìwé tán ó yàyàkúyà ọlọ́dọ̀ lóṣó ṣé èyí wá dá arábìnrin ronú rẹ̀ o kásìkò tó lọ mú ń sọ jẹ́jẹ́ láyé gbà o tó kún bọ̀ jẹ́jẹ́ láyé gbà o ayọ̀. nípa lọ sáyé yìí di báyìí ẹ tún lè kàwé nínú ilé mọ́ ìsàlẹ̀ lẹ́tí ń kàwé sí yí báyìí. wọ́n ló mọ̀ ọ̀rẹ́ wa dúró náà báwo la ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀dì ẹ̀ náà a máa ti sọ kankan lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀dì. tó tán ni ìwé ní káwọn bá sọ̀rọ̀. I'm talking to you. kí ló ń kà nǹkan tá a ṣì máa jíwò tẹ́ bá wọlé. mo ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀dì ẹ̀. wo ó yá ẹni ọ̀rọ̀ bẹ́ẹ̀dì òun gan ni mo ti ń rò ó sí. sọ báwo la ń ṣe. mo bá Kúnlé sọ̀rọ̀ nígbà ìpín nípò máa rí nǹkan kan drop fún mi ṣá. That's nice. Easy o ṣorí ní ọjọ́ yẹn báyìí ẹ bá ọṣọfọ ni para ẹ ìwọ kan báyìí màálùú kan ni. bọ́ máa gbọ́nà bó ló ṣe fẹ́ ṣàwọ̀ àwọn èyí tó kù sí. àbí àwọn èyí tó kù. ó ti bẹ̀rẹ̀ pé táà ló bá sọ̀rọ̀ èmi táà wọ́n fi yẹn lẹ̀ fún mi náà máa wòrán tì í. ó tọ́ ni táwa kárí tu oríṣiríṣi dán ló wà lọ́wọ́ ẹ̀. jẹ́ ká máa wọ̀ ọ́. jọ àwọn oúnjẹ wo ló fẹ́ sè é. oúnjẹ tí mo fẹ́ sè é. ọ̀rẹ́ mi ò trust mi. ṣé o ti gbọ́ nípa kí ló ń pè é náà piccolo polo puff puff. ṣé o ti gbọ́ nípa mosquito meat pie àti cockerel adon cocktail. crocodile. cockerel adon cocktail. ẹ lè mọ nǹkan tó ń jẹ́ cocktail ẹ̀ kí n jáde. ó máa ní ingredient yẹn rà ní ọjà báyìí. àwọn chef Golden Gate ló máa sì fún mi. ó máa kó rẹ ilé lẹ́yìn kó lọ pàgọ́ yẹn kó wá dáná lẹ́yìn ó sọ. oh nice. ká tó lọ jí catfish nínú landlord. kí ló dé ṣé bàbá landlord tẹ pa wá ni. a máa lọ jí catfish a máa jí catfish bàbá landlord. má jẹ́ kẹ́rù báyìí ó ti jáde. jẹ́ sí ìyá wèrè ni. ẹ ṣe fẹ́ máa kàwé yín. Malo ti ń distract wa. kí n máa lọ bísẹ̀ kò ní kí wá jọ yìí èmi náà mi ṣe máa padà kọ yín náà exam. ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ ọmọléèwé. kí ló ṣe ẹ́ sẹ́ hug me now. come on. ṣọ́ ara ẹ̀. ìwọ ọ̀rọ̀ àìsàn. níbo ló ń lọ gan-an because wọ́n ò kí ń jókòó sílé wàá kàn máa lọ wàá máa tàn.
Níbo ló ń lọ sí? Nítorí Ọlọ́run, ṣé ó jọ pé mò ń lọ bì kan bó ṣe rí mi? Ọ̀ bíbí ọ̀nà ọ̀tá ni mo rí ẹ̀ tó ń lọ náà. Kò fẹ́ gẹ̀ẹ́tì nǹkan níwájú géètì ni. Ara ṣoṣà wà. Ó wà okay o. Kí ló ṣẹlẹ̀ náà? My birthday is in 1 week time now. So? Who dey say choke me? So? Bíbí báwo ló ń sọ̀rọ̀ báwo ló ń ṣe nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ ò fún mi now. Ṣó fẹ́ kó máa bú wa ló sẹ́ pé orí bọ́ọ̀ máa ń ṣe Romeo and Juliet wọ́n lè organize a little birthday party fún students. Anyway, báńkì ni mo ti ń bọ̀. Ilé tí ní kàn ṣe transfer 100,000 naira. Oh baby, that's my baby. 100,000 naira. Yeah. That is too much. If you pay 100,000, you might do anything. Bá fẹ́ ṣe àtọ́ ẹ̀ ṣe. Abájọ tá kò ń ṣe pọ̀. Later bo, ṣé ká máa lọ sí room ẹ̀? Nǹkan tó ló fẹ́ lọ rà ńkọ́? Ra wetin? Ọmọ mi gba ẹ̀. Jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n ọmọléèwé. Ló ń bọ̀ bó ti wọ lókè mi ò ní ẹ̀. Bí mi wà, mo ní kí n fún mi. Omi yóò yọ lókè. Kó tá à ń fèsì ní sẹ́ọ̀ yìí nìyẹn. Ìyá ó bísí gan ni ẹ̀. Ìgbà tó bí jẹ́ máa lọ níta wàá padà wá báyìí. Bó fún mi bá ẹ fún ọkọ. Báwo ló ń ṣe báyìí? Birthday is next week now. Yeah. Bó fún mi ní kó fún ọkọ. Ilé ló pé? 50,000. Holy dear, owó tó àlọ́dọ̀ owó school fees mi ni. And you always get another one. Ṣé àwọn ọmọ lọ́ọ̀bẹ? Mo dẹ̀ lẹ́lòmíì tí mo lè gba owó birthday lọ́wọ́ ẹ̀. Èmi náà lọ́ọ̀bẹ. Ọmọ ó ṣẹlẹ̀ òbí mi sì. Mo kàn ní kí sáré pọn mi nínú ìdíje. Bá ṣe tọ́kọ wá máa bọ̀ ní ìlú wa gbà. Are you serious? Ah, baby, oh, I love you. Thank you very much. All right, ma join you. Bá ṣe tọ́kọ wá. Baby. Ilé ni. All right, one more thing. Má pẹ́ o. Ilé ni. Mo torí Ọlọ́run jẹ́ lọ gbowó wa. Ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n. Báwo ni? Ó sì ń dá sínú pàdé ẹ̀. Ó ti ṣó pé ìwọ ló máa ṣe mí ní favour yìí. Kí ni favour? Kọ́kọ́ sọ fún mi pé wàá ṣe ni. Tí n bá lè ṣe, màá ṣe. Wọ́n sọ pé wàá ṣe nu. Okay. Màá ṣe. Ìrẹ́ òde ìjọ tó rọ náà. Òde bá mi lọ sí plaza. Tó bá mi fi ATM mi pọ́n owó jáde. Jọ ẹ́. Owó lówó nínú àkáǹtì ẹ̀. Ṣé mi ò tẹ́ni tó lówó lákáǹtì ẹ̀? Kí ló mean? Ó ga o. Ta ló fún yín lówó o? Kí ló mean by that? Ṣé òun fẹ́ máa insult mi? Ṣé mi ò lówó lákáǹtì ló ń try láti sọ yìí? Hello ló ti fẹ́ kí n withdraw. We will manage like say 100,000 naira. 100,000 naira? Just like that? No. Ta ló fún ẹ? Mo ti sọ pé kò fi táwà sílẹ̀. Ṣé bí mi ni mò ń sọ̀rọ̀? Abeg, phone. 100,000 naira. Pin code me is 1010. Pin code sílẹ̀. Ó ní fún nínú ẹ̀. Ìtú ti bẹ̀rẹ̀. Nǹkan tí mi ò ṣe kí n fẹ́ kẹ́ mọ̀ pé mo lówó lákàntì nìyẹn. Tẹ́yìn friends bá ti mọ̀ pé yóò lówó lákàntì báyìí. Àǹtí náà bọ̀rọ̀ pose yín. Bó ṣe máa ṣáwọ̀ rẹ̀ wà. Èmi. Anyway, torí pé jẹ́wọ̀. Mo lè manage láti fún ẹ ní 100 naira. Àti. Má worry. Wo. Shuri, after this 100,000 naira, ó ṣì kù nínú account mi tó ń mí. Tá bá ti parí gbogbo preparations birthday party. Èyí tó bá kù, a máa jọ nù ẹ̀. Ìwọ ló sọ bẹ́ẹ̀ o. Àfihàn ẹ̀ Tata. Happy birthday. In advance. 100,000 naira.
Ó sọ. Báwo? Ìwọ ló ń roko ni. Èmi náà ni ọkọ mi ni passion call ọ̀sẹ̀ ti fẹ́ ṣe. Ọmọ láti ṣe yẹn torí bàbá láńlọ́ọ̀dì ẹ̀. Àti bàbá láńlọ́ọ̀dì yìí ṣá. Jóná, ṣé yẹ kí bàbá yìí bàbá fẹ́lẹ́fẹ́lẹ́ kó tún máa halẹ̀ mọ́ òrùwọ̀ yìí? Ó ń láti halẹ̀ ìkọ̀sá àkọlé fún. Ṣé ọkọ̀ aláàlá agbálẹ́dọ̀ ẹ̀ tó ń lè ṣe fún wa mẹ́? Anyway, orí yẹn sọ. Ló ṣe. Ó ṣe mí o. Nínú láìpẹ́ tó ń ṣe náà. Nǹkan tó promise mi láti jọjọ́ yìí nǹkan. Ó mọ̀jú ó lọ. Mo mọ̀jú ó lọ. Èmi ò mọ̀jú owó lọ. Ìgbà tó ń toast mi ò mọ̀ pé mo máa like owó. For now, mi lè rí 100 kìí fún ẹ̀ o. Mi lè rárá. But tí n bá túnú àpò ní máa ṣe fún mi 70,000 naira. It's alright. Abinu náà àwọn fún ẹ ṣùgbọ́n. Èyí kò sọ̀tàn náà ètò ẹ̀ náà. Kúnlé, ṣé ó ní ẹlòmíì tó ń kówó fún un? Sọ fún mi jọ. Bébí mi lé lómi tí mo kó fún àfiwọ́ náà. Tí n bá lọ́nà ìwọ náà ni màá kó fún. Inú ó sẹ́ náà ó ti ń bá ìwọ níjà ń kó fún. Má bẹ̀ sọ́kẹ́. 70,000 kò manage for now. Abinu. 70,000. Kí ni má ní 70,000? Bá manage now. Anyway, máa manage. Oya. Nda. Mi lè kó dání báyìí tí mo kọ́ ti náà. Ṣé kò sí? So o rí 70,000 naira kó jáde bóyá dúró yìí. Ó tún àwọn àkómi òtún yẹn but máa lónú stẹ̀ máa padà fún ọ̀ṣun bọ̀. Ó ga ọ́, arọ ọkọ̀ fẹ́. Kọ́tẹ́ kàṣẹ́ bọ́, arámìnà. Ilé ìwé jẹ́jẹ́ ló gbà ọ́. Ọ̀rẹ́
ló wọ yẹn sí náà. Chichi wà lórí ẹ̀. Báwo ni? Mo fẹ́ bá ìyàwó jọ́ọ̀jù ó dà pé ṣíṣí wà lórí ẹ̀. Ìyàwó tẹ̀lé. Ó dà pé kí lábàlọ́ ló kọ́. Abeg ọgbà yìí ní sọ́tọ̀ ló ṣe. Jáde kó o ṣe mo fẹ́ bá ìyàwó jọ́ọ̀jù àbúrò ẹ̀. Mo lè jáde. Jáde sọ́ra jáwọ́. Thank you.
Kí ni problem ẹ̀? Wọ́n rẹ̀ wá ní. Sọ́rọ̀ ẹ̀ wá. Wà á ní wàlúwà o. Ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó. Ti mama jẹ́ ṣú. Kí ló dé? Jọjọjọjọjọjọ báwo ló ṣe ṣe? Four boyfriends ní pàtí kò dé síjà. Mo bẹ̀rù ẹ o. Ṣọ́dẹ̀ lẹ pè ní ìrìn. Ó ti gbàgbé pé táà ló ń bá sọ̀rọ̀. Èmi ta Alakazenge. Èmi ta Czechoslovakia. Èmi ta Obende Organza. Àmọ́ ẹ báwo ló ṣe ṣe? Kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ tí mo ṣe ní ṣẹ́rí. They don't play signal or you're buying window. Chico, please, mo fẹ́ rí ẹ. Personally. Yup. Kí ló fẹ́ ní mi fún? Ṣé bó ráyè tèmi? Mo lè fi ṣe bẹ́ẹ̀ o. Mo ṣe pé mi ò ráyè ìfẹ́ Chico o. Kò lè wọ́n máa wo project yìí o. Kí tó kàwé fún project, kí tó lọ fún lectures. Kí ni gbọ́ tó ráyè gbọ́ sára mi? No easy now. Ìṣẹ̀lẹ̀ ni pé tí mo fi wá rí ẹni pé bébè mi máa kó mọ̀ ní next week. 29th actually. Mi ìdè ní fẹ́ kó jẹ́ pé inú campus lẹ́yìn tí wọ́n máa gbọ́ pé mo fẹ́ ṣe birthday. Ìdè ní mind kò wá mi. I'm trying to invite you. Òun sàmì àbí ẹ̀sẹ̀ òun sàmì àbí. Mi ìdè ní mind kí bá mi pe àwọn Àwọn wo? Àwọn ta ni? ọ̀rẹ́ ẹ̀ káwọn náà tẹ̀lé ẹ wá. Wọ́n máa ronú sí i. Àwọn fẹ́ ń kọ́ ṣùgbọ́n. Ẹ wò bá yéé. Ó fẹ́ fọwọ́ kan dùn. Mariam. Àbúrò ojú ṣáà ti máa lọ. Ṣèjọ́ ọkàn tó ń ṣe. Àwọn tí wàá fún un. Gbàgbé. Fàájì kíláàpù. In fact, ìwọ ló mọ̀ ṣe jù. Mo gbádùn ẹ̀. Já lọ jàre. Ọ̀lẹ́ mi lọ sókè. Okay. Happy birthday! Ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n ọmọléèwé ó
pẹ̀lẹ́ láyé gba ìṣe jẹ́jẹ́ o ọmọléèwé o ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá ẹ má wọbẹ̀ o ọmọléèwé o ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ìṣe jẹ́jẹ́ o ọmọléèwé o ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá ẹ má wọbẹ̀ o ilé ìwé ṣóun lòbí rán ẹ lọ ó lọ́wọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá nǹkan kan ń bani lórúkọ jẹ́ ìwà jàgídíjàgan ìwọ ló máa bá níbẹ̀ ọ̀rẹ́ ronú rẹ̀ o kásìkò tó lọ mo ń sọ jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o. ṣé ò ní possible kó mu gàrà bíbí òpá ẹ̀ mú. ẹjọ́ torí olóò kí ló dé tí wọ́n ń pè mí lọ́tọ̀ tẹ́ ẹ pè mí lọ sí kí wọ́n á mu gàrí. ṣé ní gàrí lẹ́nu mi láti jọ tẹ̀sí rí mi nínú hostel yìí kí ló dé. ebi ń bá wọn jẹ àwọn oúnjẹ òtòṣì àwọn oúnjẹ lẹ́wọ̀n tẹ̀ ń jẹ tẹ́lẹ̀ ń jẹun. ẹjọ́ níbo lẹ fi pizza fọkàfé kan sí níbo lẹ fi shawarma lakazenga sí. People now about me fi Spanish embryo sí. They bá sọ fẹ́ pa mí tán kí wọ́n fún mi ní Oriza Sativa. Oh Jesus. Oúnjẹ tí mi máa jẹ yẹn not gàrí. Jọ́n torí ọ̀nà ó ní láti insult wa. I invite ẹ kó wá jẹun good. Ẹ ṣe o àgbàgbére ó ní láti insult wa mẹ́ okay. Please ìyẹn tó bá jẹ́ pé oúnjẹ lẹ́ ń jẹ tí òun ṣe dá fẹ́ ìfẹ́ ìlú ń dàrú. Please jọ́n tó bá ṣe fún wa nínú ilé.
Gà ṣé kìí ṣe oúnjẹ ni? Oúnjẹ ni ẹ máa jẹ lọ. Ó wà lára yín, ó náà lè ṣe kì í sẹ́sẹ̀. Ilé táwọn kí n mú gàrí. Please. Ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba iṣẹ́ jẹ́jẹ́ ó. Ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ ó. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba iṣẹ́ jẹ́jẹ́ ó. Ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ ó. Ilé ìwé ṣóun lóbìnrin ẹ lọ ó lọ́wọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá nǹkan kan ń bani lórúkọ jẹ́ ìwà jàgídíjàgan ìwà ló máa bá níbẹ̀ ọ̀rẹ́ ronú rẹ̀ o kásìkò tó lọ mú un sọ jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba iṣẹ́ jẹ́jẹ́ o. Ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ o. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba iṣẹ́ jẹ́jẹ́ o. Ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ o. Ìwé la ní kọ́kọ́ ó lọ kà o. Mo dá ó níbi tó máa tiẹ̀ dé. Ó délé ìwé tán ó yàyàkúyà ọlọ́dún lóṣù. Star baby. Ṣé o mọ̀ fún mi pé ẹni tá mi? Ṣé kò sí lára ẹ̀? Ṣé o fẹ́ wọnú ara mi ni? Ní o ṣe fẹ́ kúrò mi lẹ́rù ni. Òwò ọnú ẹ̀ mọ́ pé ẹni náà. Èmi pé kí ló ṣe kí ni problem ẹ̀ náà? Ojú ò kì í ṣọ̀rọ̀ fún yín kí n máa dá àwọn sàwáwù yín mọ̀. Bíbá o. Kí ni jẹ́ bíbá wo? Ṣé sì ni pé kí n pe ẹni? Ṣé mo mọ̀ ní mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni? Ṣé mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ nínú hostel olórí? Why you disturbing me? Kí n dá level yín mọ̀ tẹ́ bá ti làgò mójú ẹ̀ kí n mọ level yín mọ̀. Ṣé káwọn ọmọ ní búrẹ́dì tó mú ní ṣù àtàwọn ọmọ ń sọ? Tó bá fi fún yín ní mẹ́ta tẹ́tẹ́ ń sọ̀bọ̀. Mọ̀ bí tó yẹ kí lọ máa wọ́n sí. Dúró kí la gbé kí ló ń jù náà? Yí lórí àbí kí ló ń fi? Ṣó ara ẹ̀ nínú hostel? Ṣé mo mọ̀ ẹ́ rí ni? Ṣé mi àti ẹ̀ sọ̀rọ̀ ni? Sùúrù bébì. Oyo, if you touch me, I will máa gbá ojú ẹ̀ kò lè fẹ́ tó máa ṣẹlẹ̀. So what take me like 120? Just no, just look at me, baby. Me now. Ṣé fẹ́ fún mi ní constipation of the eyes ni? Mo wá ẹni orí ẹ. Èmi náà. Yìí kò kò sẹ́yìn. Lẹ́nu ẹ̀. Ṣọ́ọ̀bù fọkàn kó rẹ kúrò níwájú mi fún kó má fọkàn sí i lára. A máa rí dánwò ìjà sí. Èmi àti ẹ máa rí a máa rí lọ́gbà. Ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ o. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba iṣẹ́ jẹ́jẹ́ o. Ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ o. Ilé ìwé ṣóun lóbìnrin ẹ lọ ó lọ́wọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá nǹkan kan ń bani lórúkọ jẹ́ ìwà jàgídíjàgan ìwà ló máa bá níbẹ̀ ọ̀rẹ́ ronú rẹ̀ o kásìkò tó lọ mú un sọ jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o. Táwa ó dùjọ gbà bẹ́ẹ̀ ọmọ ó ti dùn jù jọ Táwa bèbí. Irú ṣé wo ni mo fi wẹ̀ láàárọ̀ ìṣòro? Irú ṣé wo mo fi wẹ̀ láàárọ̀ yìí? Mo ń jáde lọ, mo rí rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ kan tí ò ju gbogbo ẹ̀ mọ́ káàkiri. Ọmọ ọjọ́ ó dùn jù jọ ṣé wọ́n sọ fún ẹ? Ìwọ 30-40 náà tún wá ń disturb Ọmọ me. fi ẹlẹ̀. 70 odidi 200 naira difference. Òbí ó dùjọ ọlọ́run gbà ọlọ́run
ó ti dùn jù táwa bèbí. sori tó bá tún fi owó yẹn kàn mí tó bá tún fi owó yẹn kàn mí ìyẹn lẹ̀ táwa bèbí ojú ẹ wò wàá rò pé train ló kọlu ẹ ní ṣó ya wèrè ni. ọ̀gbẹ́ni fi ẹ lẹ̀ táwa bèbí. fọmílẹ̀ tó ya wèrè ó ṣe é máa fọ etí ẹ o. ìyẹn lẹ̀ táwa ọlọ́run. mo ní kó má fọkàn mi mọ́ ó ya wèrè ni. ọmọ kí ló ń ṣe ọmọ wa kú ẹjọ́ láṣẹ kí ló ń ṣe ẹ̀dá ó dẹ̀ lọ ń lera tó bá bìlì pé ìwọ kan tó bá gbà lẹ́rọ ọmọ I promise you ọ̀gbẹ́ni wàá rí pé wàá gbà lélẹ̀ ó dà pé kí ló ṣe èmi ló ó dà pé o mọ bóyá ń lo àbí. o ras gan. o bébì o mọ pé ras ní sọ́nà èmi ni. bàjọ́. ọ̀gbẹ́ni àákú ẹ̀jẹ̀ ni ògbó etí tó lọ ń gbà nìyẹn tó bá lọ jẹ́ pé obìnrin kan ni ọ̀gbẹ́ni. tó bá tún fọ́kàn mi máa gbá ẹ lẹ́kọ̀ọ́ fún mi wàá rò pé train ló fọ́kàn ló gba ojú ẹ̀. ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ìṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́ ò dá ẹ má wọ bẹ̀ o ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ìṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́ ò dá ẹ má wọ bẹ̀ o. ìwé lárí kọ́kọ́ ó lọ kà o mo dá ó níbi tó máa tiẹ̀ dé ó délé ìwé tán ó yàyàkúyà ọlọ́dọ̀lọ́ṣọ́ ṣé yí wá dá arábìnrin ọdún rẹ o kásìkò tó lọ mú tán. àwa náà ṣe ojú ká máa fi ṣiṣẹ́ ni àbí ìta máa jẹ là ń ṣe kó lè báyìí ti máa sọ́ra sí. wíwí òṣìṣẹ́ tó ní ìdọ̀kọ̀ o èdè nice ni o Mr. Nice family àdìgbò ìwọ nice ìwọ tó yẹ pé kò sí inspiration lè tí mo nílé ayé mi ọwọ́ ẹ̀ tó ti bá ká máa jalè ẹgbẹ́ bí ọ́bì ẹ̀ ló máa jẹ́ kí ló jẹ́ bẹ́ẹ̀ ṣé mo pa ọmọ ẹ̀ ni àbótigbà fún ìgbà sínú network tó mú àyàwó landlord tó mú àwọn ìbẹ̀ ṣàǹgbọ́n ọ̀dọ̀ ló kàn sí yẹn mo ní ẹlẹ́dàá mi ò lọ ẹlẹ́dàá mi àgbà tó tì mí séṣù yẹn ṣáá ni tóbi yẹn ká apá ìjẹjẹ. ẹnìkan máa tẹ́kun wọn bébì o èyí tó ń fi fún bọ́ọ̀lù yẹn. ọ̀rẹ́ àwọn ilé ti tó tó ó ti ń ṣe ó ti ń wọlé yà. ìwé ká jẹ́ káwọn yẹn jẹ káwọn ilé àwọn ilé náà ti jẹ owó ìdílé àwọn ilé wọ́n lè jẹ ilé wọ́n lè jẹ ilé. wọ́n ti ń wọlé yà o. ilé yá ni gbọ̀ngàn. inú àwọn olúwa ẹ̀ tí wọ́n wọlé lórí máa fi ràn pápá wọn ní jẹjẹ ìdí. wo ó dé wo. jẹ́ kí ìwé rẹ̀ yìí jẹ́ olè. Súlé bọ̀dọ̀. Alpha ọmọ ọgá o ọmọ Súlẹ̀lẹ̀ ìdájẹ́ gan lẹ́yìn o. Súlẹ̀lẹ̀ bọ̀dọ̀. Súlẹ̀ gbìrà. Súlé gbìrà. ìbílẹ̀ wà ọmọ ẹni tèmi ọmọ nǹkan tó ṣẹlẹ̀ sí ilé ìwé tẹ́rí bọ̀dọ̀. kí ló ṣẹlẹ̀ sí ẹ o mọ wọn táwa ẹ̀ ọmọ ẹ kò sí ìwọ́n tó fi ní ìwé kí ló ṣe fún ìwọ́n ló rí bọ́mọ ẹ ṣe kí ló máa ń ṣe yíjọ kí ló máa ń ṣe ẹ̀yàn ọmọ àtọ̀hún rìn wá iná olùbátá wà kí ló ṣẹlẹ̀ kí ló máa ń ṣe irú ẹ̀ síta wà ó tẹ̀ wó dáa tó lọ bátá wà òyìnbó mélòó ló gbọ́ olùbátá wà ó kàn máa downgrade èèyàn nú ọgbà inú kó gbogbo ṣíìtì jẹ mẹ́ra. kí ló ṣe ní. olórí ibú tó gbà tí orúkọ lẹ́yìn kéèyàn á ti máa fún ẹ nígbà kan pẹ̀lú sílẹ̀ bọ̀lọ̀ wà á rí pé súnà orúkọ ẹ̀ tó bá mú rú ẹ̀ wà á mú dúró ní ojú ìlú ti pé ojú òṣọ̀nà fún ẹ ní. kí ló ń ṣe ẹ. nígbà tó rí táwọn táwọn àti pé ìlú àwọn ata lè kọ́nà ta lè fọ̀ ẹ àti ìrìnà bá táwọn pé kálá rẹ pẹ̀lú sí ìwọ súlẹ̀ ṣé òkè ń jòkó kó wojú ẹ kó tún wá wo orúkọ ẹ kó fúnra ẹ pè sínú mílíọ̀nù pé súlẹ̀ bọ̀lọ̀ kò wojú ẹ kó wò rí aṣọ ojú ẹ kò kọ́ ẹ pé o ò ní àpò sí ìkòkò sísọ àwọn ọkọ lára ẹ ṣé ò mọ̀ ni wà ló bá táwa táwa fẹ́ pé àwọn gómìnà á máa pe mínísítà bá àtẹ̀fojú ní wọn sójú ó gùn ọ́ létí ọ̀tọ́ máa ń gbọ́ báyìí mu táwọn èèyàn bá sọ̀rọ̀ sẹ́mi wèrè lórí gbogbo ẹ̀ ó lọ́kadà wèrè ó ń pe tọ́wà. ṣé yẹn ló ń dùn ẹ̀ táà pé kí mo ti wò pé èmi Dáfídì máa fi wàásù gba dọ́là lọ́wọ́ ẹ̀. ẹ̀yin tí mo pè ní pàdé mi tí mo ní kí n tiẹ̀ wá kọ̀wé lọ. ta ló mọ̀. so bẹ́ẹ̀ máa
ọ̀gbẹ́ni jáṣẹ́ wèrè dágbà díẹ̀ olórí ibú ìwọ́n wèrè ṣé ọpẹ́ lórí ibú ni ọ ṣé ọpẹ́ lórí ibú ni ẹ ṣé ọpẹ́ ìwọ ló jẹ́ kí wèrè máa sọ ìwé kó ọ̀sán sẹ́rẹ̀ ṣé ọpẹ́ ìgbà tí mo ìkọ́kọ́ dé inú ọ̀sẹ̀ yìí mo ní kí n má bàa sọ̀rọ̀ ṣé ọpẹ́ lórí ibú kú ẹ̀ ìgbà tó máa ṣàtẹ́ni jẹ́ tọ́lọ́tọ̀ gà inú ìyàrá ẹ̀ ṣé ọpẹ́ ló fún mi pé bá a sọ̀rọ̀ ṣé ọ̀rẹ́ mi lè máa pẹ́ra ẹ̀ sí wò mí o mo wá amlẹ́sì ṣé ọpẹ́ wèrè òun náà wá amlẹ́sì 30 naira ṣé òun náà wà ní tọ́lọ́ máa bí ẹ̀ lẹ́sì àná náà wá amlẹ́sì ṣé ti rí ṣé ọpẹ́ lè kó gbogbo náà lọ́dà ìṣẹ́gbẹ́ lè kó bá wa a ti dáhùn àwọn alójọ́ wọ̀nyí sí pé I will report it to my friends tó kún máa débi ṣé mọ̀. èmi máa so ránkì mi padà tí àwọn ọmọ tó mọ̀ náà wà lè rí sí ó mọ̀ bí cream boy lèmi náà bóun náà ṣe jẹ́ kí ló ń ṣe ìwọ ló lè jẹ́ ránkì ẹ̀. mo gbé ọ̀dọ́ mo lè bí ẹ̀kọ́ òun ọlọ́run ní ìgbéra ìdí ẹ̀kọ́ kí n kò wà wáyé kókó ẹ̀ pé àtẹnudẹ́ ti bàjẹ́ ayé ẹ̀jẹ̀ wo èyí tọ́ ṣúgà mi kan ló máa tọrọ ẹ̀fà ló máa tọrọ kúlíkúlí ló máa tọrọ sí wọ́n fi ṣe Okay, let's sign off. Okay now. I'm a really bad girl. Yeah. Okay. Kí ló tójú ẹ̀kọ́ rẹ lọ́wọ́ báyìí. Lẹ́bí báwo lójú mi ò ṣe ní kọ́ ẹ lọ́wọ́ tó bá rí ìdúró tí ọ̀rẹ́ ẹ̀ ká àbí kiri rẹ̀ bá gbé sọ̀rọ̀ sí tó yín sọ́ọ̀bù lọ́sàn-án bẹ́ẹ̀. Kí ló ṣe fún tókùn yẹn sọ́ọ̀tì? Àṣírí mo kàn rí níta wọn ẹ̀ gbà get what's up let me take you out for a long time have a nice time all together or something like. Kò sí nǹkan tí kò sọ tán kò sí nǹkan tí kò fi mi wé èmi kíní kan èmi ra ibi ìfura kíní kódà ó ṣe kó calculation gba aṣọ tí mo rà tó fìdí lẹ́kùn ẹ̀rọ lọ́run bá mi kí bóyá ó tẹ́lẹ̀ mi lọ́ra ọmọ ọdún ìtì. Táwa sì ti bẹ̀rẹ̀ ó mọ tó ṣẹlẹ̀. O máa ní láti take care náà. Ìwọ náà mo bí táwa ṣe máa ń bí èrò. Everybody nínú hostel yìí ló mọ táwa dáadáa. Àwọn aṣáájú rẹ̀ ẹ̀gbọ́n, a kàn ní láti manage pẹ̀lú ẹ̀. Kò ṣeé ṣe ká máa nà all the time, ló yẹ ká máa nà ni. Bọ̀ ó ju bóyá ìwà yẹn lọ bó ju bóyá ìwà yẹn lọ náà. Ọkọ tó máa ṣe ni pé o máa stay away from her. Oh, no choice. Just stay away from her, please. Well, anything you tell me, I just have to take it off because of you. Èyí ṣe jẹ́ má bínú jọ, má bínú. Tower again, all the time, tower. Nínú hostel yìí. Concept again. Okay, let's sign off. Okay now. I'm a really bad girl. Yeah. Okay. Please, Jowa. Wọ́n náà. Èló la máa sọ fún iṣẹ́ tó ń ṣe yìí ní hostel yìí. Èló la máa dá fún ẹ. Ṣé dá pé mo gbọ́ pé o ti gbaṣẹ́ Ghana? Ẹ máa gbọ́ ọ̀rọ̀ tó ń sọ. Ṣé o wà all right? Kí ló fi kàn ẹ́ bẹ́ẹ̀? Kí ló kàn ẹ́ tí máa ṣe nǹkan níbà? Kí ló kàn ẹ́? Tí o bá jáde ṣe mí dẹ̀ ṣe, kí ni tiẹ̀ pẹ̀lú yẹn? O ní láti ṣe irú iṣẹ́ ìmọ̀ yìí. Ghana wa ló máa ń ṣe nílé. See you later. Wá. Mo tẹ̀ fẹ́ rí ẹ gbọ́ síbí báyìí, bó síbí. Ṣé kò sí o? Kí tẹ̀ ló máa ń ṣe náà? Kí nìkan tó máa ń ṣe tó kò wá kó máa ṣe bí bó ṣe wẹ̀ wá kó máa ṣàpọ̀. Are you the only one? Ṣé wọn nìkan ni? Àwọn kan máa ṣàkó òṣì bí ìgbà tó jẹ́ wípé ọmọ olówó kan ni ẹ àbí ìwọ nìkan ni ọ̀bí bẹ́ẹ̀ náà tó bá tiẹ̀ tí kókó tó fi máa ń bí mí nínú wípé wà tó wá sọ pé ìwọ o máa tẹ̀lé àwọn honorable àwọn mínísítà kí n jẹ kinní kan máa gbé wọn máa fi mọ́tò kinní kan tẹ́ta kinní kan àbí òṣì kan kí ló ti máa ń porúkọ àkó máa pè òṣòfò sausage wọ́n pè. Whatever ìwọ ló mọ̀ nǹkan tó bá wẹ̀ ní kò pè tó ti gbọ́ nǹkan tó bá wẹ̀ ní kò pè. Dúró níbi tó pàdé yẹn ó mọ̀ mí right every time wọ́n dì máa sọ pé ó mọ̀ mí délé jọ́tún lọ́wọ́ ilé ìwò ló mọ̀ mí dé náà ṣé ó mọ̀ mí délé ni ibo ló mọ̀ mí dé
láti bó síbo ló ti mọ̀ mí ojú hostel yìí náà lọ ni ọmọ mi mo mọ̀ ibo ló mọ̀ mí dé irú ẹ̀ náà ló mọ̀yàn kéèyàn àti ẹ wà nínú category kan náà ni look at me ṣé ni àti ẹ wà nínú level kan náà ni a jọ wà ní same category ṣé fẹ́ lù mí ni máa lù ẹ̀ máa kọ́ ẹ̀kọ́ mọ́lẹ̀ abójú báyìí lọ yìí. ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ìṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́. kí ló dé dẹ́ntì sí ẹ̀ bá wọlé lọ́sẹ̀ lásán ọmọ mo láwọn kan tí mo fẹ́ lé fún àwọn èèyàn kan mo fẹ́ lé fún àwọn èèyàn lọ́sẹ̀ ọmọ ayé ayé ọjọ́ ayé ló bọ̀. ọmọ àìdí ni wọ́n kí ló ń sọ. àwúrú orí òkè yún ẹyin. ó yún mi tì. àwúrú ọmọ yẹn tí mo nọ sí. ó ga o. kí ló ń sọ yìí náà. ó stay síbẹ̀ káàpẹ́. kí tiẹ̀ ni ó máa ń ṣe ọmọ gárígárí ẹ̀ ti pọ̀ jù ní hostel yìí kí ló máa ń ṣe náà kí ló korúkọ rẹ̀ náà ibẹ̀ kí ni kò. ṣé kò yẹ táwọn. kàmí máa jẹ táwa kàlítù ló sọ̀rọ̀ ẹ̀ di táwa tanflix àbí tanflix èmi ò kó jẹ́ o mi ò lè sọ ó yá èmi kó jẹ́ mi ò mọ pàrọ̀ yín pẹ̀lú ẹ̀ iná kan lè ń kó jẹ́. o ò lè blame táwa o ò lè blame ẹ̀ ṣẹ̀bi jẹ́jẹ́ táwọn máa dúró ṣẹ̀bá àwọn kan náà ni àwọn kan náà mọ́nà wà ló bá àwọn ló ń jẹ́ kọ́rọ̀ ìgbà tí àwọn máa rò pé bí àwọn wà important ní ọgbà yìí náà àwọn ni. ẹ wá ẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ straight kí wọ́n máa lọ báyìí kí wọ́n máa ṣe báyìí kí wọ́n máa hate ni kí wọ́n máa ṣe báyìí kí ni táwa kí ló ṣe ọmọ tó yẹ pé ọmọ tó cream ọmọ tó ní tight background tó yẹ pé economy ọmọ yẹn ó make sense ẹ̀yin kẹ ọmọdé pé simply beef dey make am say beef ni gbogbo èyí tẹ́ ẹ ṣe yìí náà ọmọ kí ló ṣe táwa ọmọ ẹjọ ṣé bẹ́ẹ̀ wá èmi mo ràn anybody táwa mo like mo dẹ̀ máa ṣe kí ni ọmọ ẹ ó ti kó èmi gan jẹ so anything tó bá wọn yìí kẹ ṣe ẹ wò ẹ jẹ́ kí n sọ fún yín ẹ tún wá jẹ́ kí n sọ̀kan fún yín tẹ́ bá ti gbọ́ olówó orí ọkọ̀ táwà èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ pè mí sí in fact from now ẹ máa sọ pé olówó orí táwà. mo ti gbàgbé sọ pé ń tiẹ̀ tó bá máa wò tó máa very sure pé náà máa wá ìdílé yín dáadáa àtẹnujẹs ní sọ́ni mi yìí sọmọ yín pé wèrè tó náà pé lọ́rẹ̀ wa sílé bọ̀lá bí kí ló ti gbókà ṣọ́n pé bóyá tọ́ gàrí lọ́wọ́ ẹ̀ ní hostel náà ni torí pé bẹ̀ sí bá a sọ nítorí pé gàrí 10 naira sọ́n tó sọ́ọ́ tọ́rọ́ ní bóyá òkè bí àwọn àkàtì béèrè pẹ̀lú wa àbí òtútù bẹ̀rẹ̀ sí àbí látẹnujẹ ló máa pa ẹ́ àtẹnujẹ family so tẹlẹdẹ bíléèrè ní tó mọ̀ pé family ó dá tó wáyé pé ní family background gidi kí ló mú tó ń ṣàyíṣò tó ń pe minister tó ń pe governor. nǹkan tá à ń sọ ni báwo ni kò ṣe ni minister ò ṣe ní pé governor ò ṣe ní pé ọmọ tó ní correct economy ẹ wò àwọn kú ẹ máa pè àwọn dáàdi ẹ máa pè àwọn family ṣé o fẹ́ fi wé ìwọ́dẹ pé bíi tí ìyá bílíkì ìyá sùlíà kọ́ pé ẹ pé ìmọ̀mí ẹ tún ti jẹ gbèsè o ẹ̀gbọ́n ẹ tún ti nàyàn pa o àwọn ìyẹn ló fẹ́ máa fi wé gbogbo àwọn lọ́wọ́. ọ̀rẹ́ ẹ méjì ọ̀rọ̀ ìjà ń dùn o èmi lọ ń tèmi jàre wo níbi tí wọ́n lọ tó wà important. omi báyìí ti lọ èmi gan lọ báyìí kó fi àkókò mi. ẹ ti ẹ lè dúró tẹ bá dúró gan ẹ ní wá mú. ẹ wá máa yí pé ọmọ ló mọ jàre ẹ bẹ́ẹ̀ ńlá.
Take it easy ni. Balẹ̀ sí lára. Ó rí pé mo fẹ́ kọjá. Ẹ kú ṣe o. Iṣẹ́ wo ló ọ̀bẹ kí ló òògùn náà? Náà ọ̀bẹ ṣé òní bá ṣiṣẹ́ ni? Iṣẹ́ wo nìyẹn? Who are you? So òní bá ṣiṣẹ́? Ẹ fún àyín sọ. Gàrí mo gẹ̀ẹ́sì ẹ̀ tí wọ́n kó jù ní sẹ́yìn. Wọ́n fi lò fún ẹjẹ́ láti rẹ̀. Ẹ jọ ìwé nípa ìjọba ìjọba. Ọ̀gbẹ́ni sáà kí ló máa ń ṣe? Kí lọ́mọdọ́mọ ṣe fún yín? Kí lọ́mọdọ́mọ ṣe fún yín? Wọ́n ní bí at least mo lè ṣe tiẹ̀ mọ́tẹ̀mí mo ti ṣe tiẹ̀ mọ́tẹ̀mí. Gẹ́sì ó ti àbí kí ló ti máa ń pẹ̀yìn jáde? Ṣé ìgboro ìtajà sílé ṣé kò ní máa ṣiṣẹ́ àbí? Ẹ̀dẹ̀ jùlọ. Ṣé láńlọ́ọ̀dù sọ fún yín pé mo ti sanwó ṣẹ́yìn mo pọ̀ mọ́wó létí mo sọ fún wọn ni? Labourers ẹ máa ṣiṣẹ́ mẹ́. Ladies ẹ ti ṣe ọ̀ ewé tí báyìí mú bọ̀. Èmi náà ṣe kàn bẹ̀ ọ́. Ìjà ẹ̀rọ ṣe. Ṣé fẹ́ kọ́ mi lọ́wọ́ ni? Take it easy o. Lájà. Inú mi o. Oh sorry. Inú mi o. Wọ́n lè kí náà sọ ní. Inú mi o. Ọ̀gbẹ́ni kí ló ṣe ẹ́? Tábà kí ló ṣẹlẹ̀? Ṣókú epilepsy ni. Ọ̀gbẹ́ni ṣe fẹ́ di ìyàwó fẹ́ yàgò. Ìdọ́gẹ̀dẹ̀ lẹ́yìn lójú. Ọmọ ilé ìjájẹ o. Ọ̀gbẹ́ni fọ iṣẹ́ ọmọdé ilé ẹ̀jẹ̀ ojú ilé. Kí ló dé? Ọ̀gbẹ́ni tí ṣe bá fẹ́ bí ìta òun ọdún fẹ́ bí jọ. Mo ṣáà máa bí fún un. Kí ni kí n rọra ìwọ náà fi tì? Tó bá ti èsì tó bá di ọmọ. Ẹ ṣe ó fẹ́ bí ọmọ. Ẹ ọ̀pẹ̀ náà ẹ̀ ń wò báyìí. Ṣé kò lè yí? Ṣèjú owó orí ọmọ táwa. Ṣé ọ̀pẹ̀ náà? Ìwọ náà ṣe kọ́ lè ìwọ náà lè jọ ọ́ náírà. Tí wọ́n á bí ọ̀pẹ̀ náà ó jọ. Ṣé ìfẹ́ lọ gbé jẹ lọ́sùn lọ́sọ̀ yẹn? Ṣé o ti lọ gbé? Pàṣẹ gáàdì. Wọlá yí ẹ̀. Wọlá yí ẹ̀ wọ́n bí nǹkan wọ́n wọ̀ mí. Èdè ẹ̀kọ́ wá fáìn. Èdè ẹ̀kọ́ tó wá fáìn wọ́n fẹ́ rí. Ọ̀rẹ́ mi ti gbà pé ní ẹ̀rọ kọ́ gbogbo ẹ̀rọ Ẹ̀wọ̀n ọmọ tí mo rò pé ẹkọ́nọ́mì ẹ̀ táì. Àṣé bínà ni. Bínà. Kí ló gbọ́dọ̀? Wọ́n dẹ̀ wá síbi kó ń yàgbé rárá. Ebi ẹ̀ tó wá lọ fáìn. Ọ̀rẹ́ ti gbàgbé ni. Ẹ̀mbraye. Ọ̀fọ̀ Ṣàwọ́mà. mẹ́tàfọ́. Wọ́n pè yẹn náà ṣàwọ́mà lọ́gàtọ̀ ẹ̀fọ́ mi máa sọ. Àti bọ́ọ̀tì. Wọ́n mi létí náà. Mélòó mo fẹ́ rà? Ọmọ táwọn tún lè sọ. Èmi ò yẹ lọ́wọ́ àwọn ọmọ ẹ̀rọ tẹ̀lé jì. Torí mo ní kí n lọ́kọ̀ ṣe ọ̀kan tó ń gbé ara rẹ̀. Ó kà bí tẹ̀lé jì lọ. Ọlọ́run máa wá jẹ̀wọ̀. Ṣé ìwọ fi pálí lọ ń gbá létí? Ìwọ náà kọ́ nílé. Ṣé gbogbo akúrẹ́ gbogbo orúkọ gàrí? Ọ̀gbẹ́ni ẹ̀yin láti ìfọ́jà ìbọ̀dá mi má dàgbé. Ọ̀gbẹ́ni ẹ̀gbọ́n ẹ̀ lọ́wọ́ ní ilé ìbọ̀dá má dàgbé. Attention. Lọ jẹ́jẹ́ ẹ máa pọn lóto ọlọ́dún blizzard ní ọ̀nà àkókò Ṣé ọkọ̀ ti dà sí ká? ọ̀gbọ́dọ̀ ṣe àkáǹtì kan ọ̀gbẹ́ni àwọn aláti ṣe lọ́lẹ́tà látàrọ̀ ọ̀gbọ́n máa ń tẹ̀ mọ́ ọ̀gbọ́n máa ń ṣe ọ̀gbẹ́ni fún
ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó tún gbọ̀ngbọ̀n ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ìṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá ẹ má wọbẹ̀ o ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ìṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá ẹ má wọbẹ̀ o. ilé ìwé ṣóun lòbí rán ẹ lọ ó lọ́wọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá nǹkan kan ń bani lórúkọ jẹ́ ìwà jàgídíjàgan ìwọ ló máa bá níbẹ̀ ọ̀rẹ́ ronú rẹ̀ o kásìkò tó lọ mo ń sọ jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o.